Ẹ káàsán. Èmi kì í sọ̀rọ̀ nítorí pé mo kà nínú ìwé àbí nítorí pé mo fi etí mi gbọ́ bí kan. Rárá, mo máa ń sọ̀rọ̀ nítorí pé mo rí i, mo débẹ̀, mo mọ̀ ọ́, ó sì yé mi yékéyéké. Ẹ má yẹ kó máa tàn yín jẹ o. Àwọn irúnmọlẹ̀ yìí wọ́n jura wọn lọ, kì í sọ̀rọ̀ ìjà. Ohun tó bá fi lè mú ìka wa tí ò fi dọ́gba, ohun tó bá fi lè mú ẹ̀yà ara wa tó tóbi jù kan lọ ìyẹn túmọ̀ sí pé àwọn irúnmọlẹ̀ wọ́n jura wọn lọ, kì í ṣe ìjàkadì. Mo sì ń bọ̀, mi ò tí ì dé. Èmi lajé ńlá ọmọ Ọbàtálá.